just stage. If anybody tells you they want to fix Nigeria, they're wasting their time. Can't fix country. Country is dead. So I take part as in life again. So what we should be discussing now is a total dissolution of Nigeria. So that's the final solution. If otherwise, Omadi Wala, Omadi Shu, Omadi Guguntoba Lady, and Tinubu will be the last president of Nigeria. Olomaje the last president. Kò tún ní sí president kankan mọ́ lágbára Ọlọ́run. Because if tẹ́ ẹ̀ bá jẹ́ kí a lọ nísìn a jẹ́ pé ẹ gbọ́dọ̀ lọ prepare fún a northern Fulani president. Ẹ lọ kọ sílẹ̀. Tẹ́ bá refuse tẹ́ ẹ̀ jẹ́ kí Yorùbá kí gbogbo àjọ lọ ká lọ prepare. Mo mọ̀ pé àwọn kan care, especially in diaspora. I tend to talk about you diaspora and you wicked ones tẹ́ wà láàrin wa ẹ̀yin ìkà tẹ́ ń sọ pé káwọn èèyàn máa lọ máa dúró sí Nàìjíríà pé kẹ́ máa send £10 £10 sí wọn. Mo kí ẹ láti Ogun State Wahab bí a gbogbo wa kó kẹ̀lẹ̀bẹ̀ sójú. Mo wo fídíò yẹn bí aláàárọ̀ àbí lánàá ni mo tètè sùn lánàá. I was so tired. It's been a long day. Driving to Moshalano and take a day, but do for long. You know, she just the Molani. Talo ti rí video mo 14 years old. Mo de ma so raw ni torí yẹn n tó lè fi yé wa ni. Ó pa bàbá ẹ̀. Ó wá gé oko bàbá ẹ̀ ó fi lọ fi ṣògùn owó. Ele o se ọmọ Igbo torí ba ile ba na ọmọ Igbo ni. Torí gbogbo kan la ma shit la ma blame ọmọ Igbo fún. Ó pa bàbá ẹ̀. Ó ní àfáà ní kó pa bàbá òun. Ó wá gé oko bàbá ẹ má bínú bó ṣe láti yé yín nìyẹn tó ti bá ní ìsàlẹ̀ ó lè má yẹ lómi. Ó fá gbogbo ti ìsàlẹ̀ bàbá ẹ ó fá gbogbo ẹ̀ dànù Abíọ́dún Monday mo kí ẹ. Bẹ́ẹ̀ni Tinubu gbọ́dọ̀ jẹ́ the last president. A gbọ́dọ̀ tún máa ronú president kankan mọ́. Kò bá wa aṣọdún mẹ́rin kò bá aṣọdún mẹ́jọ tó bá jẹ́ kó rí ṣe. Táwọn Fúlàní ò fọ̀gìmọ̀ lórí kó gbókú ẹ̀ padà wá fún wa. Torí wọ́n pa Abíọ́lá mọ́ yín lọ́wọ́ kí lẹ ṣe sí. Ṣé wọ́n pa Abíọ́lá ni? Ìbí Fúlàní àtàwọn international community ló pa Abíọ́lá dànù lóhun náà dẹ̀ ló pa rẹ̀ torí wọ́n sọ fún kò dáhùn. So ẹ má sọ fún mi pé Ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀ tó gbogbo nǹkan la máa ń yí mọ́ lọ́hùn. Ọmọ 14 years old wọ́n ní báwo ló ṣe pa bàbá ẹ̀. Ó náà ń fokùn fa bàbá ní Ìbàdàn bẹ́ẹ̀ yẹn ni o kò ń ṣe ní Èkìtì o ní Ìbàdàn súnmọ́ Lagos State. Ọmọ 14 kí ló fi fowó ṣe? Òun náà fi lọ ra SUV, ó fi lọ ra mọ́tò, òun náà fi máa ṣe big boy. Mo ní láàrin ilẹ̀ Yorùbá níbo ló ti ń ṣe rituals jù tá bá ti yọ Ogun State ó dà pé Ìbàdàn la máa mú torí èyí tẹ́ wà lógún State yẹn gbogbo nǹkan lẹ fi ń ṣògùn owó. Ẹ̀yin diaspora ẹ má wà careful ọlọ́mọ ẹ̀kọ́ lọ fi ń ṣògùn owó. Especially ẹ̀yin tẹ́ ẹ̀ kí ń gbọ́ràn tá à ń sọ fún pé Nàìjíríà ò dáa tẹ̀sán pé ó dáa ẹ̀yin gan ló máa fi ṣògùn owó dànù. Orí yín ò dẹ̀ ní mówó wá torí pé wàhálà tẹ̀ ń ṣe láàbúrò kò ní jẹ́ kó mówó jáde. So at the end of the day mo tún ro fídíò kan lórí Instagram wọ́n ní kẹ́hìn ṣe gba visa ọ̀rẹ́ ló poison ẹ̀ ló pàdánù. Ìyẹn mo ṣe wá rí nísìn reason tí tóyìnbó bá fẹ́ bímọ ní bíbá a máa fún ẹ ní date àti time tó fẹ́ bímọ mọ́ à ń ṣe yẹn lọ́dọ̀ wa. And what do you mean? This pregnancy I'm giving birth on Saturday at about 12 a.m. Má sọ yẹn síta, má sọ yẹn. Nígbà tó yẹ pé inú mímọ́ ló ń lò. Sọ fẹ́yàn kan pé o fẹ́ travel. Girl yẹn wọn fẹ́ travel ní mo àmọ́ Friday tó jẹ́ bíi Friday tànáì. Bíi Friday bọ̀wọ́ náà ti poison ẹ̀ bọ́ọ̀dì ẹ̀ lọ ń gbé wọnú ibi tó ti máa bẹ́rẹ̀ àbí whatever. Mo ṣe wá rí pé something mo kí ẹ what is happening in the world mẹ́wàá ń ṣẹlẹ̀ in the world o mo like orúkọ yín yẹn bọ̀ ẹ fún mi lórúkọ yín gangan lórúkọ yín gangan kọ́ ni what is happening in the world kí lórúkọ yín gangan ẹ jẹ́ ká mọ̀ra wa ẹ má máa bẹ̀rù àwa gan ta dúró pé tí bá wá Nàìjíríà ní DSS lónìí náà fẹ́ mú mi but tí bá máa fi fẹ́ wá Nàìjíríà possibility wà pé DSS gan ní ráyà rẹ̀ torí ó lè jẹ́ ọmọ máa sá káàkiri
tí wòtòwòtò táwọn máa rẹwà àwọn ọmọ Biafra, àwa Yorùbá nation, Ìjọ nation, Ògúngún nation, gbogbo ẹ̀ nation tó bá ń gbóná tó ń yọ eruku. Mr. Isaac Michael, àná ọmọ 40 years old, ó fún bàbá ẹ̀ lọ́rùn pa ní Ìbàdàn, ó yọ kó bàbá ẹ̀, ó náà fẹ́ lọ fi ṣògùn owó. Bàbá 75 years old nílẹ̀ Yorùbá. Ẹ̀yin diaspora ẹ má ṣọ́ra, especially ẹ̀yin tẹ́ ń sọ pé ẹ̀yin Yorùbá ní ìtàn wọn lọ́nfẹ́ ẹ̀ẹ́dẹ̀ lọ́lé abroad ẹ jókòó sí abroad ẹ sọ pé Nàìjíríà máa dà láti abroad. How can people sit in abroad and they'll tell you the country will be good? How? Láti bò síbo. Liars upon liars. So ẹ̀yin tẹ́ ti gbàgbọ́ pé Yorùbá nation òun lọ́nà àbẹ̀ orúkọ tó dá nìyẹn. Mr. Salako Quadri Ọláwálé, ọlá ó máa ń wálé ni. So ẹ ṣe gan ni pé ẹ tẹ response mi yẹn, kò ní bàjẹ́ fún yín. Ẹ má bẹ̀rù pé ìdàgbéda ní ṣó máa bọ́ sí àbí kò ní bọ́ sí. Ó ti bọ́ sí ìgbà tó kù díẹ̀ láì tí mọ̀. Ìyẹn wà lọ́wọ́ Baba God. Mo dẹ̀ ní as long as tí actor bá ṣì wà nínú movie yẹn máa lọ. Ṣètúbọ̀ máa bá a ṣàdúrà fún bàbá wa Professor Emeritus Grand Commander Yorùbá Nation Adébánjí Akíntóyè. Ẹ jẹ́ kádùúrà máa lọ lórí bàbá yẹn. Tẹ́ bá ń jí láàárọ̀ kẹ́kọ́kọ́ tẹ́ bá ti ń ṣàdúrà ìdílé yín, ẹ máa ṣàdúrà bàbá Akíntóyè. Tẹ́ bá ti wá ń ṣàdúrà bàbá Akíntóyè, ẹ wá máa ṣàdúrà olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ẹ wá máa ṣàdúrà àwọn bàbá, àwọn màmá, àwọn YSDM, àwọn elétò. Lóòótọ́ mo mọ̀ pé gbogbo yín sọ pé ó yẹ ká ti jáde fún protest, ó yẹ ká ṣe kinní kan. Ẹ jẹ́ ká máa rántí pé tabana tẹ̀fẹ́ jáde nísìn àwọlé mọ́ bọ̀kọ̀ ṣe ìta máa na jáde tó máa dọdún ó máa tún lóṣù ìjọ méjì tẹ máa ló ti sun yín o, ebi ń pa wá o, Koiki ò sẹ́ndì owó oúnjẹ sí ìyàwó mi o, kìnnìkan gbogbo yẹn àfẹ́gbọ́n yẹn o. ṣèpínyàn kan máa ti sọ pé ká jáde nísìn. Ẹ jẹ́ kétò máa lọ báyìí lórí social media. Àdẹ̀ ń ṣọmọ Ìgbò, àdẹ̀ ń ṣe the same thing. So ẹ jẹ́ kí Ìgbò máa ṣe tiwọn, káwa máa ṣe tiwa, but àjọ máa ṣiṣẹ́. Mo kí Mr. Moses iSyn TV, mo wo program yìí tẹ́ ṣe ní àwọn èèyàn níwọ̀ rí yín láàárọ̀. Báwọn èèyàn wá ṣe rí nìyẹn. Tẹ́ bá dẹ̀ nìkan fún wa lówó nísàn ní fún wa lówó. Mo ní Àṣàkẹ́ TV ti pè mí láàárọ̀ ẹ̀. Ó ní èèyàn kankan fóun lówó. Ìyá yẹn náà ò ní di laptop. Bọ̀ tó bá jẹ́ pé mo gbé program pé èèyàn kan ti kọ́ lẹ́sẹ̀ níjẹ̀bú òde ní sẹ́jà dáwó fún, a máa dáwó. Why are we like this? So mo ti ní kó send PayPal wọn sí mi. Èmi kọ́ lẹ máa send owó yẹn sí. A gbọ́dọ̀ ra laptop fún Àṣàkẹ́ TV. Mídíà tó bá ti kàn sí mi pé Koiki platform tiẹ̀ tóbi dáadáa, ó tóbi. Mo ṣe lè máa sọ pé ká ra laptop fún yàn, ká máa sọ pé tó bá jẹ́ pé bàbá Oríyọmí Hamzat ló jáde nísìn lóní ṣàánú yàn kan, gbogbo àmà dáwó síbẹ̀ náà. Bàbá yẹn dẹ̀ ṣiṣẹ́ dáadáa, mo mọ̀ pé ó ti padà sí Nàìjíríà, kọ́ ló máa ń lọ́rẹ̀ mi bàbá yẹn. Tó bá jẹ́ pé Àgbàlá Gabriel ló jáde nísìn pé nǹkan kan ṣẹlẹ̀, a máa dáwó síbẹ̀. A ṣe wá ń sọ pé à ń ṣe Yorùbá nation tí mídíà máa sọ pé òun nídìí kankan tá à ní fún. Why? Àdé máa wo program bí next week a máa shut down gbogbo program until tí ìyá yẹn bá rí laptop. À ní ṣe program kankan for 1 week. Ìtẹ̀ bá ti rí náà kẹ́ máa wò. Why are we like this? Kí ló dé? Ní kọ́ fún wa lówó ká fẹ́ fi jẹun, laptop tá máa fi ṣiṣẹ́, tá máa fi pariwo Yorùbá nation. Kò ní bàjẹ́ fún iSyn TV. Ẹ máa ká ṣe bẹ́ẹ̀ náà. Tó bá yẹ pé ibi tẹ́ ń dáwó gidi sórí àwa lọ́wọ́ ni, èmi ò tẹ̀ ní wá sọ́dọ̀ yín. Màá kọ́ yọ 2000, màá fún ìyá yẹn. Mo ti ní kọ́ lọ bá mi béèrè èlò ló ń ta laptop. Brand new. Èlò ló fi ta laptop. Why are we like this? Àwọn ọmọ program, ẹlòmíì ò comment, ẹlòmíì ò share. No encouragement. Tó bá jẹ́ pé àwọn tó ń ṣìdí, tó ń ṣókó, tó ń ṣí ọyàn sílẹ̀, ẹ máa lọ fún wọn ní TikTok, ẹ máa lọ fún wọn ní credit, ẹ máa fún wọn ní gbogbo ẹ̀. Ṣé torí pàwọ̀ ògbókó síta, ṣé kí n máa gbókó síta lórí sórí? Ṣé yẹn ni mo wá ṣe ní bíbà? Àbí kí n wá àwọn obìnrin kan máa gbé agbóyàn síta? À ń sọ̀rọ̀ ilé ayé wa ní bíbà. Ìyá tó ń ṣe program lójoojúmọ́, ó náà wọn ní di laptop. Àdẹ̀ rí láti bí 2 weeks. Àdẹ̀ ní sọ pé ó ti rí laptop. Àárọ̀ ẹ̀ lọ́tún sọ fún mi pé àwọn ò tí ì rí laptop yẹn rà. Mo ní kí ló dé? Àwọn èèyàn pè yín ni. Why are we like this? Kò dáa náà.
àná àwọn tó wà Nàìjíríà àwa tá wà ní diaspora a ṣe lè sọ pé à ń ṣe show tíyàn kan dẹ̀ need the assistant tí iṣẹ́ tó dẹ̀ gbé dání iṣẹ́ Yorùbá Nation ni ìyá yẹn ò fi ṣe prostitute tó bá yẹ kó jáde ní sí pé iṣẹ́ prostitute ló ń ṣe lórí show ni màá sọ pé má dáwó sí ọ̀rọ̀ Yorùbá Nation ló gbé dání látàárọ̀ tí ilẹ̀ máa fi ṣú Monday to ṣé ẹ mọ̀ káwọn èèyàn tó ń ṣe Yorùbá Nation irú àwa ní sí fúta èmi ò lọ́bíṣẹ́ kankan sẹ́ ìtẹ́mi gbé dání lélẹ̀ irú ìyá yẹn ní sáà ti lọ́bíṣẹ́ atúndélé atúntàn kámẹ́rà á join gbogbo ẹ̀ papọ̀ why we like this kò dáná ẹ máa ká ṣe yẹn a rí 4,000 5,000 people wo gbogbo wa $1 £1 ìyá yẹn àti ra laptop yẹn náà kò dá ẹ máa ká ṣe yẹn kò dá rárá o ní tó bá dá ò dá ní tó bá dá ò dá gbogbo àdèlà mọ àwọn kan mi tá à ń dáwó sí ní kò dá bí tẹ́ ń dáwó yẹn sí but ọ̀rọ̀ tá fẹ́ sọ tó máa ṣí àwọn èèyàn wa lọ́kàn òun níṣẹ́ tá à ń ṣe ṣé mo ti ní kọ́ fún mi ní PayPal wọn tó bá ti fún mi ní ẹ má sanwó sọ́dọ̀ tèmi mo fẹ́ kí n kódà kó lé lọ́dọ̀ tiẹ̀ kò má tà kó pọ̀ jù kò látijọ́ tèmi ti mọ̀ ìyá yẹn kò já irú èmi báyìí ní ojoojúmọ́ lèmi béèrè owó kò sí tó kàn mí mò ń dúpẹ́ pẹ́yìn tẹ́ ń fún wa ni èmi gbọ́dọ̀ máa tọrọ owó mídíà máa tọrọ owó ni bọ̀tí irú ìyá yẹn ní sìn kò jáde rí kò béèrè kọ́kọ́ lọ́wọ́ gbogbo wa rí ó wá náà ò ní di laptop how much is the laptop ó yẹ ká lè rí yàn kan ó náà máa fi credit card rà DHL fún mi ládírẹ́sẹ̀ ẹ send ẹ̀ sí lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ má yẹ ká ṣe yẹn ẹ̀yin ìyàwó ẹ jọ̀ọ́ mò ń bẹ̀ yín ni ẹ bá mi kàn ẹni tó bá ní nọ́mbà wọn ẹ pè mí kí n fún yín ní nọ́mbà kẹ́ pé Koiki tún sọ lórí program ẹ̀ kò dáa ibi àti wọ́n ti sọ̀rọ̀ láàárọ̀ ẹ̀ kò dáa rárá o kò dáa o ẹni tó bá dá o dá o èlò ní laptop tẹ̀jẹ́ pé gbà tó lù ẹ̀ ń fa gbòòrò gidi ni gbà tó yọ tó kó amọ́ bíbá náà nìyẹn nígbà tá à ń sábà ń ṣiṣẹ́ ni iṣẹ́ mẹ́ta lèmi ń ṣe nígbà yẹn à ń fa gbòòrò bá ṣé ti bá ń ṣiṣẹ́ màmá ráyè ṣe program ẹ mọ̀ pé àti ṣe program òun ló jẹ́ nǹkan tó difficult jù so ká tó plot ẹ̀ ká tó gbé wálẹ̀ ká tó join ẹ̀ ká tó present ẹ̀ ní kíyàn kan fún ní $1,000 if we have 1,000 people that have watched me $1 kátẹ yọ àwọn tó wà ní Nàìjíríà kúrò kò dẹ́ ń ṣe gbogbo yín àwọn tó wà ní Nàìjíríà náà wọ́n rí ṣe ẹ rí ṣe kò ń ṣe pé ẹ rí ṣe kò dẹ́ ń ṣe owó yahoo lẹ́ ń lò but kátẹ sọ pé our diaspora 500 people will be able to raise money and buy the laptop kò ń ṣe pé ó fẹ́ ra laptop $4,000 gbogbo laptop tó wà máa ra under $3,000 ṣé àwa ní a lè raise $3,000 why are we like this ẹ máa ká ṣe yẹn kò dá rárá o ẹ yẹ ká sọ fact she's using it for the pop kò ń ṣe kó fẹ́ lọ fi ṣe other things is the purpose of Yorùbá Nation ìyẹn mo ṣe lẹ́ka àwọn Biafra àwa náà dẹ̀ lówó lọ́wọ́ but gbogbo ọ̀rọ̀ máa dáwó yẹn ó máa ń dàbí ìgbà tẹ́ pà ń tọrọ owó ni lójú yín and it's not like that so mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ jẹ́ ká kàn sí Àṣàkẹ́ TV lẹ́ẹ̀kan sí ṣèbẹ́ bá wa ṣe fún mass bill ẹ ti bá wa ṣe èyí tó kù Ọlọ́run fún yín ṣe délẹ̀ àwọn mídíà tá a bá ti rí pé yes lóòótọ́ ló ń ṣe òkè nísìn ṣẹ́wọ̀n pa ìkan náà ọmọ mi sọ fóònù ẹ̀nù lánàá níbi tó ti lọ ṣe bẹ́ríà ẹ̀ràn wa ń ṣe náà but a lọ ṣiṣẹ́ ọmọ Yorùbá ni at least ẹ lè sọ pé ẹ̀rí prógráàmù bàbá tó tọ́ sí yẹn lánàá we lost a mobile phone yesterday wọ́n ní fóònù yẹn kò ń ṣe pé wọ́n jí ó ń ring mo dẹ̀ ti blame àwọn yẹn náà because gbogbo wọn ni mo ra backpack fún èmi gan ti bá káàkiri gan mo ń gbé backpack dání gbogbo phones mi máa kó sínú ẹ̀ mo ti blame wọn mo dẹ̀ ṣe máa bá wọn sọ̀rọ̀ lẹ́yìn again media gbọ́dọ̀ wà very tidy especially ìkan náà bó ṣe jẹ́ kó yọ fóònù wọn lọ́wọ́ nígbà tí tó ń sin Akérédolú tó sanwó fún mi wọ́n tún yọ fóònù mọ́kànnà ọmọ mi lọ́wọ́ brand new phone tí mo ṣẹ̀rà fún yẹn wọ́n yọ ọmọ lọ́wọ́ nígbà tá ṣé torí pàṣọ síta brand new phone tí mo ṣẹ̀rà fún wọ́n yọ ọmọ lọ́wọ́ nígbà tá ṣé àwọn family Akérédolú fún mi lówó ni kí la Akérédolú náà padà ṣe ẹ má yẹ kí n tún lọ sọ́dọ̀ yẹn kí má gbà sí fókù láàárọ̀ ìkókò gan má lọ dìde òkú ṣe pọ́ fún mi lówó akọ̀wé pé ọmọ Yorùbá ni ká lọ ṣẹ̀tọ́ wa fún ṣé wọ́n sanwó fún mi ni ṣẹ̀nà ti pé gbà yẹn àwọn ọmọ yẹn lọ́nà àmà dúró ṣèbí gbà là ń ṣe ti òkú màmá olóyè Ìgbòho ó yẹ kí n má ọmọ yẹn lọ sí Ìgbòho nìyà kó tó di pé mo ní kọ́ join àwọn tó kù nìbàdàn we lost a brand new phone mo blame yẹn títí but kí ni mo fi blame yẹn fi blame ara tó wà Nàìjíríà náà nìyẹn wọ́n dẹ̀ ń jalè fóònù náà níbí báyìí tòkùn ṣọ̀rọ̀ Nàìjíríà
bẹ́ẹ̀ ni kẹ́ bá wa pín program tó bá yẹ pé church service nísìnyí ẹ̀yin lè máa send ẹ̀ sí wa tó bá yẹ pé mọ́ṣáláṣí program ní ìṣẹ̀ṣe dédé wà ní London ní next week mo kí ìyàwó Sherifat Agbabiaka so mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ jẹ́ ká ṣe the needful tèmi bá jáde tí bá sọ pé èèyàn kan nídìí kankan kí n tó lè jáde sọ pé èèyàn kan kí n tó lè endorse mo ti rẹ́ ṣé Àṣàkẹ́ wá jẹ́ ní tí kò ṣe program ni gbogbo aláríṣẹ́ tó yá yẹn ṣe náà àwọn program tí gbogbo adé ń ṣe òun ló ń jẹ́ kí etí àwọn tó di tẹ́lẹ̀ tó etí wọ́n dí bọ̀bọ̀ Chicago ti dé etí gbogbo ọmọ Yorùbá kò jẹ́ kó gbọ́n kankan mọ́ náà létí wọ́n ṣe ń ṣí pé bọ̀bọ̀ Chicago èmi ló kàn bọ̀bọ̀ Chicago ó gbérọ́ kalẹ̀ báyìí ó gbé kalẹ̀ fún everybody mo wá rí ọmọ ẹ̀ ṣe yìí ìyẹn àtìyàwó ẹ̀ Leila wọn náà ṣe food charity àwọn wèrè ṣọ́rọ̀ food charity lánìdí nísìn lóòótọ́ ebi ń pa àwọn èèyàn so mo kí gbogbo alẹ́ nǹkan ṣe sọ ẹjọ́ ẹni tó bá nídìí Àṣàkẹ́ TV ìyàwó tó ń ṣe program léraléra wọ́n ní the laptop ẹ ní láti fún ní $100 but tá a bá rí 1,000 people with $1 within a ní àrówó yẹn pé ok PayPal ẹ̀ màá send $3 sí PayPal náà máa yọ probably maybe 2.50 cents or whatever á ṣe di £2.50 ẹ̀yẹn jẹ́ kí program yìí tán kí gbogbo yín bá wa send owó yẹn sí àárọ̀ ọ̀la máa lọ ra laptop yẹn á dẹ̀ fi wọ̀nyí torí ó dáhùn pé a tún láì ká ra nǹkan ká máa fi wọ̀nyí ṣọ́ ti ra laptop yẹn ṣé ti bá tẹ̀ lówó tí mò ń rà bọ̀ màá sọ fún yín pé mi ń rà bọ̀ nígbà tó yẹ pọ̀ forí mi fágbọ̀n gbogbo nǹkan lẹ fẹ́ nínú ìjàgbara gbogbo nǹkan lẹ fẹ́ mọ̀ kí ló tún ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ìjàgbara là ń pè kò ń ṣe gbogbo nǹkan lẹ máa mọ̀ gbogbo nǹkan kọ́ lẹ máa mọ̀ tábà ti sọ gbogbo nǹkan fún yín yan ṣe ìjàgbara mọ́ nìyẹn àti sọ di múvì nìyẹn ẹni tó bá rẹ̀ sọ pé àníjà kò tí àwọn tó ń sọ pé àníjà yẹn wọ́n mú mọ́ra ni ní background wọ́n sọ pé a máa jà èmi sọ síta ni mọ̀ sí mi rẹ̀ ti ní kí ẹ máa sọ bọ̀ wọ́n mọ̀ pé tó máa ṣẹlẹ̀ ni gbéyàn kan máa sọ pé àníjà ká tó kúrò yẹn rọ́lẹ̀ pa so bó ṣe jẹ́ nìyẹn mo kí wa lẹ́ǹkan sí kò ní bàjẹ́ fún wa mo kí àwọn elétò lọ́tún lọ́sì mo kí kọmíṣọlá kò gbọ́dọ̀ kú òkìkí ọlá Emmanuel mo kí ẹ ẹni tó bá fẹ́ nọ́mbà yá wa Àṣàkẹ́ TV mo wá mọ nọ́mbà tó máa fẹ́ lò ẹ pè sí mi lẹ́yìn kí n má lọ fún wọn ní private number ẹ mọ̀ pé gbogbo ala ní numbers tí ilé gan ti kú mixella gan ti kú mo ń bọ̀ ẹ jẹ́ kúkú fún opportunity ẹ pè yá yẹn wọlé so ẹ jẹ́ kí èmi kúkú pè wọ́n wọlé so àwọn á lè san nọ́mbà tó jẹ́ tí ẹ lè lò láti fi bá wọn sọ̀rọ̀ kí n má lọ fún yín ní wrong number. so màá pè wọ́n màá ní kó sọ nọ́mbà tá máa fi pè wọ́n. náà ká ṣe gbogbo wa náà là ń struggle but movement máa involve owó àwa tá à ń nọ́ra èyí máa náwó àwọn kan máa ṣàdúrà bàbá kan ti fi àdúrà ránṣẹ́ sí mi láàárọ̀ yìí bí ẹ wá pè padà ẹ jẹ́ send voice sí wọn ẹ bá mi send number táwọn èèyàn máa pè yín sí ẹ bá mi fi ránṣẹ́ kí n má lọ fún wọn ní private number tí kò jẹ́ kó lọ sí public ẹ ṣé gan ni mà. So we are getting there. Àwọn prophet ń ṣàdúrà pé ẹ̀yin máa báṣẹ́ lọ àwa wà lórí òkè mo gbọ́ bàbá wa Kàsálí láàárọ̀ yìí kọ́lọ́ máa play video yẹn nísìn àbí audio yẹn rather ta ló mọ bàbá wa Kàsálí yẹn ta ló mọ bàbá yẹn I was listening to a video by a producer lórí ọ̀rọ̀ Nàìjíríà. Don't be deceived, the country is gone. Kò sẹ́ni tó lè dá Nàìjíríà pé kò ní lọ. The country is finally gone. Tẹ́ bá sọ pé ó ti lọ òun lọ̀rọ̀ Nàìjíríà. Mo kí brother mi ní Hong Kong làwọn tí ń ṣayé. Mo fẹ́ connect speaker ìmọ̀ ilé mi. Speaker àwọn ọmọ yẹn kí n ti rà mí gan. Sunny. Kò dẹ̀ ń tètè rí. So mo fẹ́ play yá kí n ṣe báyìí kí n play látòrí ilé so ẹ̀yin tẹ́ wá ń báyìí ẹ jẹ́ kí n disconnect ẹ̀yin kí n gbé yín wọlé látòrí bíbà ó dáhùn pé yẹn máa better ẹ jẹ́ ká end ilé because ilé ló connect mọ́ speaker yẹn ẹ má bínú ìtọ́wà lórí Instagram mo kí gbogbo alẹ́ nǹkan sí o èmi gbádùn òrùn yẹn kódà mo ń làágùn nísàlẹ̀ bẹ́ẹ̀ tó lọ ṣe exercise ni ntí weather yẹn fi dá nìyẹn mo kí chief mami ilẹ̀ Yorùbá èèyàn kan béèrè pé ṣé bàbá wa Ọkọya mo kí ẹ
mo máa fi nọ́mbà yẹn síta nísìn ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ti ń béèrè tá a bá ti jáde tá à ń sọ pé kẹ́ bá wa ràn yàn kan lọ́wọ́ kódà owó tẹ́ bá fẹ́ fèmí lọ́sẹ̀ ẹ bá mi sẹ́ndẹ̀ sí wọn mọ́ máìn ẹ má kọ̀ jẹ́ kó tó wá pẹ́ kẹ́ tó dá padà sọ́dọ̀ tèmi o mọ̀ kóhun náà làwọn náà fi ń ṣayé brọ́dà mi láti Gambia bàbá ẹ̀ kúrò ní Canada náà wọ́n gbé ní Canada mọ́ lọ jókòó sí Gambia wàláì ó ní passport Canada lọ́dà pé ẹ mọ̀ pa abroad ti sọ ọ̀pọ̀lọpọ̀ wa akọ̀ jókòó sí abroad náà ni Ọlọ́run kó ṣàánú adótúndé Nàìjíríà o. One day cold street boy allegedly begging him for money at airport. Kí ló ń beg ẹ̀ fún? Ṣé àwọn èèyàn máa ń beg owó fáwọn èèyàn ní airport nílùú yìí? Mo ti pè yín lẹ́ẹ̀kan. Nọ́mbà wo làwọn èèyàn máa pè yín sí? Mo ti ń sọ̀rọ̀ yín níbí báyìí. Nọ́mbà wo ẹ bá mi fi nọ́mbà yẹn ránṣẹ́? Kí n má lọ fún wọn ní wrong number. Àmọ́ retí ọ̀rẹ́ máa yẹ kó pẹ́. Sọ̀rọ̀ ká jẹ́ kí nọ́mbà yẹn dé kí n tó play baba Kasali yẹn. Mo kí gbogbo alẹ́ nǹkan sí o. I am soapy mo kí ẹ tẹ́ wà Russia. Àrólé dúdú àmọ́ kí ẹ. Ó kẹ́ ẹ mọ baba Pastor Kasali yẹn. Alright. Bẹ́ẹ̀ ni baba wa Usman Wahab. Wọ́n ní ẹ jẹ́ ká jọ fọwọ́ papọ̀ nọ́mbà yẹn lọ́ ti fi ránṣẹ́ yìí. WhatsApp only ni o. Mo ò ní kẹ́ pè yá yẹn pẹ́ fẹ́fẹ́ lẹ́yìn o. Ẹ gbọ́ mi dáadáa o. Ẹni tó bá ní fún lówó máa pè pé sísítà àti wà bá ṣe máa rí nọ́mbà yín tẹ́lẹ̀ o. Ẹ jẹ́ ká ṣọ́ra wa èèyàn ọkùnrin mò ń bá sọ̀rọ̀ o. Ìyàwó lé ni o. Ẹ tó bá dẹ̀ ti jẹ́ ìyàwó lé èèyàn ń lọ bá pé mo fẹ́ fẹ́ o. Tẹ́ ẹ bá lówó tẹ́ fẹ́ fún ẹ fi wọ́n sílẹ̀ lọ́rùn o. So nọ́mbà náà lélẹ̀ +212 7766 90961. WhatsApp nìkan bó ṣe kọ́ lédè Yorùbá ní àwọn tẹ̀tú fàmì sí +212 7766 90961. tó bá gbáwó yẹn jọ 500 people $10 níbi $20 gbówó yẹn bá tẹ̀ lé kò má tà wá dẹ̀ máa fi tó kù náà fi ṣara gírí. So mo bẹ̀ wá mo yọ̀rọ̀ wá pé kẹjọ kẹ bá wa so màá fi nọ́mbà yẹn sórí chat nísìn kí n tó play baba Kasali kọ́ mo fẹ́ bẹ̀rẹ̀ Instagram níbí wa àwọn tó wà lórí Twitter space àfẹ́ àwọn yẹn sílẹ̀ láàárọ̀ yìí so àwọn yẹn á manage ara wọn so nọ́mbà yẹn mo ti fi síta yẹn fẹ́yìn tí ẹ̀ ń béèrè nọ́mbà sísítà wa ẹ bá mi pè wọ́n mo mọ̀ pé kò easy so but àwa ń bẹ̀ yín ni àṣàkọ torí àlọ ṣé kí ní kí ìyàwó ẹ lọ bá olóṣèlú ṣé mọ̀ pé tá a bá sì lọ bá olóṣèlú ọmọ gbé invoice wá síta ni wọ́n ní Àṣàkẹ́ náà ti wá gbowó lọ́wọ́ mi ìyẹn lọ́mọ máa gbé sọ́dọ̀ àwọn blogging àdẹ̀fẹ́ gbowó lọ́wọ́ olóṣèlú kankan so àwa náà lájọ máa yí papọ̀ láàrin ara wa so mo kí wa lẹ́ẹ̀kan sí so we don't want to get money from any stupid politicians because olóṣèlú lórí burúkú ni wọ́n lówó tó lè fún Àṣàkẹ́ kódà wọ́n lè náà fi dé sálẹ̀ iṣẹ́ olóṣèlú nìyẹn olóṣèlú òun fọ́nbìnrin lówó àfi tó bá fi dé sálẹ̀ they are born bastard. Àwọn ọ̀dẹ̀ mọ́mọ́ kékeré wọ̀n àgbàlagbà wọ́n ọ̀dẹ̀ mọ́bí tó kì í fi kinní sí àtẹ̀ stáàtì Facebook ok ṣe lè ní máa fi start Facebook ni software kíní kan load látẹ̀ nǹkan ni òun ni kò jẹ́ ká bẹ̀rẹ̀ ó sì ń load installing update ó dẹ̀ dá kó update nígbà tó ń ṣe Nàìjíríà ni kò update so ní start Instagram níbí báyìí ní eléyìí ni máa fi start Facebook ti Koikimedia Odùduwà níta ìrántí pé èèyàn start látẹ̀ nǹkan so later ti bá play Kasali tán á padà sórí so kí ẹ̀ náà máa lọ bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ so mo kí gbogbo alẹ́ nǹkan sí o welcome to the live show mo kí Wàlátà olórí ẹbí wa mo kí mọ̀mísí mi mo kí gbogbo ẹ̀yin ìyá dáadáa ẹ jẹ́ ká gbọ́n tí bàbá Kasali sọ díẹ̀ nínú fídíò kan tí ìkan náà àwọn platform kan play lórí YouTube tí mo gbọ́ láàárọ̀ yìí. bọ̀bọ̀ Chicago 419 onírọ́ ó ti gbérọ́ kalẹ̀
èmi ló kàn ti gbérọ́ kalẹ̀ fún gbogbo ọmọ Yorùbá. ok wòlíì Kàsálí ti tú àṣírí ìjọba Tinubu òun làkọlé àwọn tó máa ń lo àkọlé ọlọ mo wí kémi náà máa wọn àkọlé báyìí kọ ẹ jẹ́ ká advert yẹn lọ ẹ jẹ́ ká tan bluetooth so ìtafẹ́ gbọ́ wòlíì Kàsálí mo kí Àjìjàgbara Media TV ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa ẹ má bínú pé àtètè start lọ́dọ̀ yín díà lọ ṣubú o so mo kí wa lẹ́ẹ̀kan sí pé welcome to the program. Mo kí bàbá wa Wọlé Emmanuel kọ́lọ́n kó gbà wálẹ̀ lọ́wọ́ ìyá mi Victoria mo kí yín mọ́mì Mr. Gani mo kí yín ẹ má bínú pé transmission yẹn cut off lẹ́ẹ̀kan àwọn iron lady mo ní tó bá yẹ pé mo ní owó tó tówó ni màá ní kọ́ lọ máa ṣe training bó ṣe ń yìnbọn wàláì màá ní kọ́ lọ máa ṣe training bó ṣe ń ṣe body protection fún àwọn Yorùbá mi Ìgbòho ṣá kò sówó àwọn dúró dáadáa iron lady Ìgbòho ni wọ́n owó iná ni owó iná nìkan owó ní ìrìn àjò yìí owó wà lára tó slow it down a gbọ́dọ̀ máa ṣe àwọn oríṣiríṣi nǹkan a gbọ́dọ̀ máa rúbọ ní gbogbo ìgbà owó ló fi ń rúbọ bíyàn bá ní kíyàn lọ sórí òkè lọ ṣàdúrà gan o gbọ́dọ̀ fún wọn lówó bó bá ní kí àáfà jókòó sórí awọ kó ṣàdúrà tó bá máa fi parí àdúrà yẹn tán wọ́n gbọ́dọ̀ tàjẹ̀ sílẹ̀ wọ́n gbọ́dọ̀ pẹran so ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ló ní ìdówó so wọ́n dẹ̀ ní yá aláà òun náà ní yá so bó bá yẹ pé owó tó wó wà lọ́wọ́ mi àwọn iron lady yẹn màá ní kọ́ kúrò Nàìjíríà àwọn bí àwọn 20 màá rán wọn lọ sí ìlú tó ti máa train wọn dáadáa wàá mọ bó ṣe ń yìnbọn a gbọ́dọ̀ ní sniper láàrin wọn a gbọ́dọ̀ ní ẹni tó jẹ́ intelligent láàrin wọn bẹ́ẹ̀ ni wọ́n sọ bọ̀gbà tá a lówó yẹn so àfi ká máa yìn wọ́n ẹ kú iṣẹ́ takuntakun Mr. Adesoyobo mo kí yín lẹ́ẹ̀kan sí i mo kí ìyá mi dáadáa mo rẹ́ níkẹ́ ẹ ṣé gan ni ẹ bá ń kí gbogbo àwọn ọmọ àtàwọn grandchildren Ọlọ́run jẹ́ àṣẹyàn àwọn ìyá àgbàlagbà tí n bá lówó mo sọ fún yín tó bá yẹ pé owó gidi wà ó yẹ ká ti máa ṣe àwọn training ó yẹ a lè ṣe training mo láwọn tó ń ṣe training tí yàn ṣe lè ṣe firearms tó dẹ̀ ní license nínú Nàìjíríà à ń bọ̀ sí bọ́ sí inú rẹ̀ níjẹ́ kọ́jọ́ kù sí Nàìjíríà à ń rán wọn lọ síta wá lọ ṣe training mo gbọ́dọ̀ ní sniper láàrin àwọn iron lady sniper gbọ́dọ̀ wà lọ́wọ́ wọn a fẹ́ fi defend ara wa torí ẹlòmíì sniper yẹn la máa ní kó bá wa yọ orí ẹ̀ bọ́lẹ̀ lọ́jọ́ iwájú sniper yẹn tí ó bá ń bọ̀ báyìí màá kọ́ ni ṣe orí bọ̀bọ̀ yẹn olórí burúkú Fúlàní yẹn ẹ bá mi yọ orí ẹ̀ bọ́lẹ̀ màá kọ́ máa rédíò ni tó bá ní Mr. Koiki all clear màá ní all clear wá yọ dànù bó ṣe pa bọ̀bọ̀ tó fẹ́ pa Donald Trump wọ́n fìbọn sniper ló pa ẹrù ta ló rẹ̀ kó pa sniper tó wà lórí roof lóyún fìbọn fọ́ orí ẹ̀ dànù so ìjàngbara gbogbo kan ló ní involve a máa train àwọn èèyàn bó ṣe ń yìnbọn èmi náà gbọ́dọ̀ lọ wábi tí máa ti train ní UK so that kíyàn tẹ̀ mọ́ bó ṣe ń yìnbọn àwọn Amẹ́ríkà ní sinmi kan lọ́mọ bó ṣe ń yìnbọn UK àwọn kì í ní ìbọn káàkiri yìí so Amẹ́ríkà gbọ́dọ̀ mọ́ bó ṣe ń yìnbọn ẹja gbọ́ prophet àbí wòlíì Kàsálí. kí ni káwọn ọ̀dọ́ pé lórí bí wọ́n ṣe ń darí Nàìjíríà lásìkò yìí ọ̀rọ̀ wo ni wòlíì yìí sọ nípa ìjọba Tinubu tó wà lórí àlééfà báwo lọ̀rọ̀ yìí ṣe tún wà. ìjọba Tinubu bọ̀bọ̀ Chicago ó dàgbà orúkọ tí mo fẹ́ máa pè nìyẹn ṣe láìkó orúkọ yẹn bọ̀bọ̀ Chicago èmi ló kàn mo kẹ́ kí dizima 1 2 3 ó dàgbà Arsenal play lẹ́nu mo fẹ́ ṣeré lọ tẹ́lẹ̀ wọ́n rò pé kí ní kàn mí wọ́n sanwó fún mi jàre mo fẹ́ ṣeré lọ sí àdúgbò wọn tẹ́lẹ̀ wọ́n rò pé náà kí mo fẹ́ máa stress ara mi fún jókòó sínú ilé mi kí n máa ṣàǹfààní fáwọn ọmọ kí n máa jẹ tọ̀ìtọ̀ì mo ti jẹ tíì ni mo ṣì mú láàárọ̀ coffee 3 in 1 pẹ̀lú 2 slices of bread mo dẹ̀ fi bọ́tà pa kò ní bàjẹ́ fún imọ́ mi Madina àwọn olórúkọ ńlá mo kí dáàdi wa Emmanuel gbogbo ẹ̀yin bàbá dáadáa bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ ẹ láìkó orúkọ yẹn bọ̀bọ̀ Chicago ó make sense kàyí kọ̀ láàpẹ bá yín pè ní Tinubu yẹn orí òfin pé bọ̀bọ̀ Chicago èmi ló kàn
bọ̀bọ̀ Chicago èmi ló kàn wòlíì Kàsálí ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ láàárọ̀ ẹ̀dá gbọ́n tó sọ ẹgbọ́n sókè gbẹ́nu sí mic bàbá wa ẹgbẹ́nu sí mic ẹgbẹ́nu sí mic gbẹ́nu sí mic tó bá mọ platform yìí platform jàǹgbára ló ń pe bíbà a kì í sọ̀rọ̀ àlùfàǹṣà ní bíbà yìí bàbá mi Jẹ́gẹ́dẹ́ Sunday mú kí bàbá wa Ganiu Suraju mú kí gbogbo ẹ̀yin tẹ́ wà ní bọ́dà kan fìyà jẹ kí ló tún ṣẹlẹ̀ ń bíbà your account has been locked with determined account violate the list láti bò sí gbòdè níbo nílé tuntun jáde báyìí ìgbọ́ o èwo ni mo ń ṣe ń báyìí ok Twitter àwọn yẹn ò lówó gbà lọ́wọ́ mi mọ́ tó bá yẹ bá àdúmọ̀ sanwó fún yín lórí yín òpè táwọn pé olóńgbò violate one bastard Elon Musk kí ló sọ gbogbo ẹ̀gbọ́n ló ń gbóná ìfóònù ẹ̀ ló ń gbóná ó dáa tó start padà ó yá start bí mo ti post ìkọ̀kan kí ni mo post mo ní Maiduguri suicide bomber hide under umbrella ó yá ẹ remove ẹ wáyé ẹ pé ló ń disturb yìí continue using X àwọn social media platform yìí fọ́ ni wọ́n blọ́ọ̀kì mi wọ́n ní kí n yọ tweet kan tí mo tweet mo tẹ̀ rántí jọ́ tí mo ti tweet yẹn gbogbo ibi tẹ́ ẹ kí Yorùbá náà lọ́jọ́ iwájú gbogbo social media àwa náà lè create mass bill kò ní bàjẹ́ fún ẹ happy weekend mo kí ẹ America legalized military training for every citizen uber tó gbé mi láàárọ̀ ẹ̀ ó ní àwọn ọmọ Turkey ó gbọ́dọ̀ ṣe ọdún méjì training military training ọdún méjì kódà wọ́n ní tó bá ṣe ò lè má rì níbẹ̀ kò sí nǹkan tó lè ṣe ó gbọ́dọ̀ lọ ṣe uber tó gbé mi láàárọ̀ ẹ̀ ọmọ Cyprus ni ẹ mọ̀ pé Cyprus dẹ̀ súnmọ́ ń bọ̀ Cyprus súnmọ́ kí mo sì máa fẹ́ wọlé wọn rà pé òun gan tí bá ti ṣe 1 hour máa end 1 hour rẹ̀ ti ṣe already ẹ̀yẹ kákọ̀ gbọ́ bàbá Kàsálí yẹn kí ló ṣe lè tó start báyìí nìsín a lọ máa ṣe ìdókò nínú ilé èyí tí mo jẹ́ nù yẹn náà ti tó kó má jẹ mi gan fún ara mi ok ó ṣe ń load so ẹ̀yẹ ká gbọ́ bàbá Kàsálí mo kí ẹ mass bill mo kẹ́rù òbodò mo kí prophet ológun olúwa mo kí gbogbo àwọn medias wa lẹ́ẹ̀kan sí a ti sọ̀rọ̀ nípa sister wa Àṣàkẹ́ TV bẹ́ẹ̀ ṣe ran mass bill lọ́wọ́ tó fi ra 1 or 2 things ó sì nídìí sí bọ̀ ẹ bá ran Àṣàkẹ́ TV náà lọ́wọ́ kí ìyá yẹn náà lè láǹfààní ẹ káàsán bàbá wa dádì wa Jimmy Koya àtẹni tó jù mí látẹni tí mo jù lọ mo kí gbogbo yín ẹ jẹ́ agbọ́ Wòlíì Kàsálí. báwo lọ̀rọ̀ yìí ṣe tún wá kan ààrẹ àná Buhari àti Dangote oní rìfáínárì òṣèlú ń parọ́ sójà ń ṣàbòsí ta ló tún kù tá a fọ̀rọ̀ lọ báyìí lọ́rọ̀ Wòlíì Kàsálí o nínú fọ́nrán yìí nígbà tí wọ́n sọ ìdí táwọn èèyàn ṣe ń bínú tí wọ́n ṣe ń ṣe protest pàápàá lórí gbogbo ọ̀rọ̀ rìfáínárì wa tí wọ́n ló máa ṣiṣẹ́ tá a sì tún wá gbọ́ nǹkan kan mọ́ báyìí títí kan ọ̀rọ̀ Dangote àti rìfáínárì ẹ̀ náà gbogbo ibi tọ́rọ̀ dé gbogbo sítórì tí wọ́n sọ fáwọn ọmọ Nàìjíríà táwọn èèyàn fi ń ké gbàgbà káàkiri ẹ wo nǹkan kí sẹ́sẹ̀ ràgó orúkọ wo ni mo kí bàbá wa Jẹ́gẹ́dẹ́ Sunday darí Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ eléyìí ń ṣe intro ni bàbá yẹn kọ́ ló ń sọ̀rọ̀ mo dẹ̀ mọ bí tí bàbá yẹn ti bẹ̀rẹ̀ kí n má lọ fast forward too much àtọ̀rọ̀ private jet lóríṣiríṣi eléyìí ń ṣe intro bàbá yẹn ò sí sọ̀rọ̀ bí bàbá yẹn bá fẹ́ sọ̀rọ̀ máa mẹ́nu sọ mo kí àwa Elizabeth Ọdẹ́lọlá mọ́mì Mr. Ọláoyè mo kí bàbá wa Samuel Emmanuel mo kí gbọ́ ẹ̀ńtẹ́ wà ní Scotland mo kí ẹ̀ńtẹ́ wà ní Hull tó ṣàǹfààní fáwọn mẹ̀kúnnù wẹ́dà ẹ̀ fine gan. kí sẹ́sẹ̀ ràgó ẹ̀yìn èèyàn wa ẹ gbóhùn tí Wòlíì Kàsálí sọ nínú fọ́ọ̀ yìí. advert again àwọn kan ta ní 47,000 followers àwọn kan ta ní 47,000 followers wọ́n jẹ́ ká rówó la máa ṣe sí báyìí ó yẹ gbóhùn sókè. gbóhùn tí Wòlíì Kàsálí sọ nínú fọ́nrán yìí. ó yà ń gbọ́. ó yá bẹ̀rẹ̀. Welcome to Plus Blogger TV. Remember to like, share and follow us. a ti like a ti share. ìjọba wa ẹ̀yin aláṣẹ wa ẹ jẹ́ wá bẹ̀yìn báyìí o
torí téèyàn bá sún kó bá kẹ̀gìrì yọ pàjùdà o. ẹ jọ sà. mo like ọ̀rọ̀ yẹn mo fi máa ṣe analysis lé lórí. Vicky James mo kí yín mà bàbá wa láti United Arab Emirates happy weekend. bàbá mi alájà olúwaṣọ̀gá alájagun mo kí yín. wọ́n ní tíyàn bá sún kàn gírí kí ló máa ṣẹlẹ̀ tẹ́ bá lé ewúrẹ́ kàn gírí kí ló máa ṣẹlẹ̀. wòlíì Kàsálí ń sọ̀rọ̀ ẹja mú díẹ̀ nú ọ̀rọ̀ tó sọ ó lè wúlò fáwa náà bíbá. sún kó bá kẹ̀gìrì yọ pàjùdà o. ẹ jọ sà. Tinubu bí tálíkà ipa olówó òkà o. Okay. ṣé bàbá yìí lẹ ní nǹkan ẹ fẹ́ wò lórí omi. tálíkà ò lẹ́rù mbẹ̀. ṣẹgbọ́n tí bàbá yìí sọ tó bá yẹ pé mi ni mò ń sọ̀rọ̀ nísìn ẹ̀ ní mo ti ń sọ̀rọ̀ jù. mo kí bàbá wa Patrick mo kí àwọn Biafra mo kí àwọn gbogbo ọmọ Yorùbá mo kí àmì lẹ́ẹ̀kan sí i. tálákà has nothing to lose. bí Nàìjíríà ṣe wà nísìn àwọn òní kankan ta fẹ́ lose but ọmọ Yorùbá ló ń fi sentiment sí Koiki ẹ má dá wàhálà lẹ sáà rí èkó $100 million nísìn kí lẹ fi ṣe ẹ ṣe gan ni bàbá mi Olúṣọ̀gá $100 million ní Tinubu gbà lọ́wọ́ Dangote àmọ́ ibi tó kó sí. tálíkà ò lẹ́rù mbẹ̀. ẹ̀yin lẹ́rù ní ìfẹ́ fẹ́ mú pápákọ̀ òfurufú. tálíkà ò lọ́ọ̀rì kankan. àwọn ọlọ́bì kankan we have nothing to lose. kí lẹ fẹ́ yẹ̀wò sá. a gbọ́ ní ayé ìjọba yìí tó lọ pé kí ni sá. àwọn pàṣẹjì omi tí so lẹ́rùn àwọn ti mọ̀ wọ́n. àwọn tí orílẹ̀-èdè jẹ́ fígbà náà owó orílẹ̀-èdè yìí. so nígbà tó mọ̀ wọ́n kí ló dé tó arrest wọn Mr. Ọlámilékan Ládélé mo kí yín nígbà tí Tinubu mọ àwọn tó bàjọba jẹ́ lánàá kí ló dé tí kò arrest wọn kó fi wọn sínú prison. àwọn kéde wọn láìpẹ́. mo kí ní Scotland bàbá mi Emilọlá Olúwaṣe wọn ní ẹ kú ètò wọn ní Scotland làwọn tí ń wò mí ẹ̀yin náà ti wà ní fine weather á bá wa lára mu àkó èrè oko délé kò ń ṣe nu Nàìjíríà ilẹ̀ Yorùbá ni mò ń sọ o gbogbo ẹ tó bá ní project ní Nàìjíríà ẹ gbé yẹ̀wò dáadáa torí ọ̀rọ̀ Nàìjíríà bó ṣe wà yìí ó ti mẹ́hẹ̀ bàbá mi Kàsálí kílẹ̀ sọ́sà ẹgbọ́n sókè sà àbí wòlíì Kàsálí 8 years. Hallelujah. ìjọba kan kéde lórílẹ̀‐èdè yìí pé àwọn kábídàánú àpẹjẹ rẹ̀ ó ní wọ́n wà nínú ìjọba òun kò mọ́ wọn bọ́ tàbí lọ. bàbá ẹ̀yìn tó ń ṣẹ́nu kò ní Buhari nìyẹn Buhari sọdún 8 gbogbo wọn lọ́mọ̀ pé láàrin wọn ń bẹ̀ Bello Matawali defence minister ara àwọn terrorist ni Shettima terrorist ni Ganduje terrorist ni gbogbo àwọn wòlíì àwọn ń sọ̀rọ̀ kan délẹ̀ ìyàtọ̀ àwa àti wòlíì nìyẹn èmi ò ṣe wòlíì journalist lèmi èmi máa là á mọ́lẹ̀ ni òun béèrè ẹ̀rí lọ́wọ́ mi máa béèrè ẹ̀rí wọnú igbó lọ kún wàá rẹ́rìí tó bá wọnú igbó lẹ Yorùbá lọ tó bá gé orí ẹ̀ padà. òní yìí ọ̀láyẹ̀ Yorùbá lọ́jọ́ ń lọ́nu. ẹ gbọ́. à ń gbọ́ sà. ìgbẹ̀rún lọ ìgbẹ̀rún lọ ẹni á dín sáà ètò òkú lápá. kódà mò ń gbọ́ pé wọ́n ní Ondo Èkìtì òjò rọ̀ rárá kí ló ṣẹlẹ̀ kí ló dé tó jò rọ̀ nílẹ̀ Yorùbá ṣé wọ́n ṣe àwọn nǹkan tó yẹ kó ṣe létùtù ni a ti sọ gbogbo ẹ̀ dín àbí kí ló ṣẹlẹ̀ tí òjò rọ̀ tójò bá dẹ̀ ti rọ̀ nínú ọdún yìí báwo làwọn èèyàn ṣe fẹ́ gbìn nǹkan gbogbo fáàmù táwọn ọmọ mi ṣe tá máa ń ṣe yẹn gbogbo nǹkan tó gbìn síbẹ̀ pátá ó ti bàjẹ́ kò dẹ̀ sí kí ni irrigation níbo nìyẹn ti fẹ́ jáde ibi tí iná bá wà lẹ́yìn a máa ṣe irrigation àní Nàìjíríà ò gbádùn. bẹ́ẹ̀ ni bàbá mi Ganiu ẹ má bẹ̀rẹ̀ mi kọ́ mo ní fídíò yẹn so ẹ máa mú láti máa cut in and out. bàbá Ganiu ní irọ́ ń parọ́ fún irọ́ bọ̀bọ̀ Chicago nìyẹn èmi ló kàn bọ̀bọ̀ Chicago wọ́n ní owó drug wọnú àkáǹtẹ̀ nígbà tó wà ní Chicago bọ̀bọ̀ Chicago mo kẹ́ Yorùbá Nation TV àbí Yorùbá Nation la fẹ́ lórí Yorùbá Nation rather lórí Instagram bọ̀bọ̀ Chicago èmi ló kàn gbóhùn sókè Wòlíì Kàsálí ń bẹ sọ̀rọ̀. kí ló le tó báyìí lára wa. kò yẹ kí ẹni tí a bá ọmọ tá a bá sọ Ládégòkè tí ò bá lè gẹnu ọ̀nà wọ́n yóò parúkọ dà. ó dà. òṣèlú ń parọ́ sọ́jà ń ṣàbòsí. ṣé àṣẹmọ yẹn ni bàbá. ta ló tó kù ká fọ̀rọ̀ lọ báyìí. àfẹ́ Elédùmarè àfẹ́ Ọlọ́run.
nínú gbogbo àwọn ẹ̀dá láyé ọlọ́pọlọ pípé ni mo mọ Yorùbá sí. ìyẹn láyé àtijọ́. ó ní mo ṣe fẹ́ bá wọn sọ̀rọ̀ lédè Yorùbá. àwa náà ti ń gbọ́ yín sà. ká gbọ́ ní títà àti gbọ́ ẹ̀gbọ́n Ìbàdàn. a ti ń gbọ́ dáadáa sà. ẹ gbọ́ lẹ́kọ̀ọ́. kódà mò ń gbọ́ ní London dádì. ẹ gbọ́ lóńdó. àná tí mo ti ń bá yín ẹni sùn ẹ̀yin Áfíríkà nìkan lẹ́yìn tí ń sọ ibi tí bá yín gbé kúrò láfíríkà program tèmi all over the world ni wọ́n ti ń gbọ́ ní Cuba gbọ́ ní Panama gbọ́ ní everywhere inú ilẹ̀ Yorùbá nìkan lẹ́yìn sọ èmi tí bá yín gbé láfíríkà àwọn èèyàn wò mí ní Gambia báyìí wọ́n wò mí ní Somali wọ́n wò mí ní Sudan wọ́n wò mí ní Afghanistan so èmi tí bá yín gbé kọjá ibi tí ẹ̀yin gan rò bàbá wòlíì Kàsálí ẹ̀ ń sọ̀rọ̀ sàkílẹ̀ sọ́dádì ẹ ní àwọn kinní kan parọ́ fún rọ́ ìyẹn ti wá tipẹ́tipẹ́ bọ̀bọ̀ Chicago ló ń parọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ bá mi larúkọ ẹ̀ mọ́ ókè ẹ̀ lè sọ orúkọ ẹ̀ má bínú èmi nìkan mọ̀ ọ́n lè sọ bọ̀bọ̀ Chicago èmi ló kàn 419 certificate forger àwọn kan ní ṣe bóun tẹ̀sí bẹ́tà di Buhari lọ kí ni ìyàtọ̀ àwọn méjèèjì báyìí nígbà tí Buhari ti gbé lọ́ọ̀bù lọ báyìí. sí ẹ rántí pé kò tí wọ́n fi dáná sunlé ara wọn ni kí ló bì. àti dáná sunlé ara wa bàbá yìí kí n bó lẹ tún lọ báyìí ẹ̀ ń sọ pé wọ́n fi dáná sunlé ilé wo ló ń sun àwọn ọmọ Yorùbá ní Koiki má jẹ́ kó sun Lagos àwọn ọmọ Igbo máa sun Lagos o bọ̀bọ̀ Chicago dẹ̀ ti gbé 6 billion sílẹ̀ àwọn ọmọ Lagos ní ebi ò pa wọn tábà bíyàn kan dá kó sọ fún mi pé bí ń pa yín ní Lagos state máa jùkò fún yín láti bíbá yín ebi wo ló ń pa yín bọ̀bọ̀ kì í share fídíò yẹn fún ẹ màá share link yẹn pẹ̀lú ẹ tí bá ṣe tán bọ̀bọ̀ Chicago ní òun ti kó 6 billion fún yín 500,000 àdúgbò kankan junction kankan òrówó tiẹ̀ gbà máa lọ bí wọn mo rí Portable tó tún complain ní róòdì kan ọmọ àlè ẹni ẹ kó gbẹnu sí Mike ṣèbó ní kọ́ máa jáde fún protest onólówó kì í jáde fún protest mọ́tò tó ra máa damage sí gbogbo títì yẹn ni ò ní rí mẹkáníìkì bẹ́ẹ̀ tún ṣe. ìgbà tí wọ́n jagun Elédùwẹ̀ bí gbogbo wọn. bàbá egun Elédùwẹ̀ èmi ò tí ì dá ayé ńgbà yẹn egun ogun olè ń sọ so wọ́n ti ń jagun bọ̀ tipẹ́tipẹ́ làwọn èèyàn náà wọ́n ń sá fógun. bàbá mi Adémọ́lá kílẹ̀ sọ Yorùbá nation military is a lasting solution a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí train àwọn èèyàn sílẹ̀ ni but láti train ò ń ṣe máínmáín bàbá bẹ́ẹ̀ bá fẹ́ mi lówó nísìn àwọn Ìgbòho iron lady mo tẹ̀ wọ́n fẹ́ bá mi kọ́ 20 kọ́ bá mi kó wọn jáde a lọ train wọn níta láàárín 20 yẹn mẹ́rin wọ́n gbọ́dọ̀ train wọn bíi sniper tó bá wà lórí roof kó bá mi yọrí àwọn Fúlàní terrorist yẹn wálẹ̀. bàbá wòlíì ní a ti ń jagun ti pẹ́ ẹnu tèmi kọ́lẹ̀ ti máa gbọ́ bàbá wòlíì Kàsálí tó bá ń tán pẹ̀ bẹ́ẹ̀ lọ gúgúlẹ̀ wòlíì Kàsálí ló ń sọ̀rọ̀ kí lẹ sọ sáde. fèsì láyé gbogbo wa la bá tàn lẹ̀ ogunlogun jáde ni. ogunlogun jálu mi so that means pé Yorùbá ti ń jagun ti pẹ́ la wá ń sá fógun nísìn so tẹ́mi bá ń pé ogun ẹ̀ máa ní àfẹ́ ogun so ìran Yorùbá máa ń jagun ni so èmi mọ̀ pé ìran Yorùbá ń jagun bọ̀ bàbá wòlíì Kàsálí ti bá mi endorse láàárọ̀ yìí àbí lọ́sàn-án ìrádà ní aago 12 àbọ̀ fẹ́ lọ lù wọ́n ní ogunlogun já lomi ó dà pé wọ́n sọ wẹ́ẹ̀tẹ̀ náà bẹ́ẹ̀ wọ́n ti sọ ẹ bí àmọ́ ìgbọ́ ni ẹja gbóhùn sókè ẹgbóhùn sí Mike ogunlogun já lomi kíríjì kí ni ìbọn tí àwọn òyìnbó lò ń gbà yẹn nígbà tó bá ní wá ní ọdún kíríjì. wọ́n ní ìbọn táwọn òyìnbó ń lò lọ́jọ́ lọ́hùn má lọ dira ọba Solomon kan sọ pé má lọ dira ikú pa ẹ́ má lọ dira torí tó ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ má lọ dira má bí wípé bó lọ́ ti ń dira problem tiẹ̀ nìyẹn lọ dira torí àwọn Fúlàní fẹ́ jagun ìwọ náà ò jagun lọ́wọ́ fídíò tí mo post sórí social media láàárọ̀ ẹ̀ lórí mọ́tò bike ní gbogbo wọn wà tó ń rọ́bọ̀ á fìbọn fọ orí ẹ̀ dànù. ṣé ó yẹ ká máa lo ẹni sùúrù bàbá wòlíì ní tá à ń sọ fáwọn gọ́vnà nìyẹn ẹ kó ṣakabùlà lé Àmọ̀tẹ́kùn lọ́wọ́ àwọn kan kó AK-49 ẹ wá ní kó wọnú gbó lọ bá wọn á pa gbogbo wọn dànù ni ó kọ́ ẹ pé àjẹsára táwọn bàbá yẹn ń jẹ nìkan ló ń jẹ́ kó dúró díẹ̀ ni tó tẹ̀ kí Fúlàní máa wọnú igbó kó máa pa ọdẹ tó yẹ kó ní ó yá gbébọn owó ẹ lé mi lọ́wọ́ jókòó síbẹ̀ yẹn àtẹ̀mọ́ kí ló tẹ̀ dé lọ́dọ̀ lórí gbogbo àwọn fámà tó máa ń pa yẹn nínú igbó yẹn ṣé wọ́n lógún mọ́ ni àfi kẹ́ máa ṣoògùn ká ọmọ 14 years old nìbàdàn àná ó pa bàbá ẹ̀ ó fa oko bàbá ẹ̀ ó gé gbogbo oko bàbá ẹ̀ ọ̀nà babaláwo ní àbí àfáàní kò mú wa kó fi ṣoògùn owó born bastard ọmọ 14 years old kí ló fẹ́ fowó ṣe
àìmọye àwọn ọmọ wa níbí báyìí ọmọ 14 years old yẹn nísìn 50,000 lẹ́ẹ̀ kó máa gbà ní every week tó bá yẹ pé Nàìjíríà ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ lọ ṣe ń san fún àwọn ọmọ mi níbí báyìí àtàwọn ọmọ tó jẹ́ diaspora tó líwèé ni o tó bá wá kàwé nílùú ìwọ yàtọ̀ ò ní gbà o àwọn ọmọ tó bí sílùú là ń sọ 50,000 naira every week ọmọ 14 years old ó gé oko bàbá ẹ̀ wọ́n ní báwo ló ṣe pa bàbá ẹ̀ ó náà ń fún lọ́rùn pa ní Ìbàdàn eléyìí ṣẹlẹ̀ ní èkó ṣe last year bí ìjẹta lélẹ́yìí mo ṣẹ̀rí fídíò lẹ́ni ní àwọn máa sọ pé dey play Koiki èmi náà ń play lọ́wọ́ ni gbogbo ọlá máa jẹ breakfast gbóhùn sókè bàbá Wòlíì Kàsálí. ṣé àpẹẹrẹ tí làwọn bàbá lò tí nígbà tí wọ́n gbọ́ irin burúkú tí fọ́hùn burúkú àwọn ilé ìgbọ́ Yorùbá dáadáa ṣe gbọ́ tó bá yẹ pé mi ni màmá ní that is going very well tí ìbọn tó ń fọ́hùn Fúlàní gbé K47 dání tó ń dún ta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  ẹ̀yìn gbé kakabula kàkàkúkú 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 wàá fìbọn fọ́ orí yín dání. A ní ká sọ fún àwọn gómìnà lòṣì tó ń gba owó kínní. Àwọn tí mo fẹ́ máa gbọ́ nìyẹn mo fẹ́ kẹ́ máa encourage mi náà bàbá ìfàtà bàbá àjọ máa wà níwájú mi ẹ rò pé mo ń ṣeré ni àwọn èèyàn máa rò pé bí olòṣì kan ní inú comment Germany lówó ọmọ àlè mo ti block bàbá ẹ̀ ó ní ẹnu lèmi ń dán bí ẹ̀fọ́ mo no problem Ọlọ́run á jẹ́ kí sáà máa dán ẹnu yẹn kẹ́nu yẹn máa dán. Baba Fatai Oladusi sọ pé brother it is the bastard ones that are gaining from them that don't want war. Me I will fight for my children. So kémi káwọn ọmọ ọdún àti wọn á jókòó máa pariwo Yorùbá nation ní in another 10 years. Àní bọ̀bọ̀ Chicago will be the last president. Bọ̀bọ̀ Chicago èmi ló kàn. Bàbá Wòlíì Kàsálí kí lẹ sọ ẹni a máa ń jagun tẹ́lẹ̀ ní kí ló wá ṣẹlẹ̀ nísìn. Hallelujah sir. Ẹ wo àwọn aláìní tó kàn sí paná lé kókó wọ́n wà ń fi àdá rẹ́ àti ẹ̀mọ́ dáko orúkọ rẹ̀. Ẹgbẹ́ pòtẹ́sì ẹ wá nira jẹjẹ ni. Láì ṣe pẹ́ lọ òkè lápòlì. Ṣé ń gbọ́? Ẹ ní sùúrù èèyàn kan ní you are very funny ẹ máa ń wá bẹ̀ lẹ́ǹkankan àbí bàbá mi Yínká Ògúndélé wọ́n ní Koiki you are too funny. Bí ẹ bá ní fọ́nì lọ́dọ̀ tiwa adábẹ́ tó yàgbẹ́ sára ni à ń sọ̀rọ̀ tó ń dùn wá lọ́kàn àwọn èèyàn márùn-ún pa ń ṣeré ni mo kí Mr. Adéoyè mo kí Alhaja Adéyẹyè mo kí gbogbo àwọn Muslim Christian Ibrahim Akànjí mo kí yín o bàbá wa Wòlíì Emmanuel mo kí yín Mr. Michael ni let's move on faster than what we are doing now ẹ gbọ́dọ̀ fọgbọ́n ṣe nísìnyí àwọn olòṣì kan ti wà tó fẹ́ jẹ́ kí ó yé yín a gbọ́dọ̀ fọgbọ́n ṣe ni ọgbọ́n la máa fi ṣe nísìn torí ta bá ṣe bá ṣe fi ṣe tẹ́lẹ̀ gbà lọ́ máa ní kinní kan ṣe kinní kò rẹ́ṣẹ̀ ta bá ti jáde tán nísìn ta bá tún máa ní afẹ́ wọlé o ta bá ti jáde nísìn ká jáde tán torí olóyè gan gbogbo a máa fún ní support kò ṣe pé olóyè nìkan la máa nóyà gbóhùn sísè máa lọ síwájú lọ́hùn náà mo kí gbogbo àwọn team àwọn coordinators ní Ìpàràpá ní gbogbo àwọn ọmọ Yorùbá àwọn míì dákẹ́ wọ́n ní Koiki òkùnkùn pé àwa Ìgbòho nìkan lẹ́ ń pè gbogbo iná la kí kódà mo kí àwọn ọmọ Ìbà Gani Adams àwọn OPC bọ́ Ìbà Gani Adams 21st century Ìbà ni wọ́n àwọn kì í já ogun torí wọ́n fẹ́ kí white tó ń wọ̀ yẹn kó dọ̀tí àfi kọ́ máa lọ pamọ́lẹ̀ gbàgà. Gbogbo oyún fíìmù lásán. ṣe gbọ́ mo like bàbá yìí ó ní fíìmù ni ẹni tó máa jagun irú àwa mídíà làwa àwa gbọ́dọ̀ prepare yín so tẹ bá ní ẹnu mi wá rọ̀ bí mídíà ṣe gbọ́dọ̀ ṣe nìyẹn èmi gbọ́dọ̀ prepare yín ni fún ogun tó ń bọ̀ torí a ti wà nínú ogun báyìí bàbá wa Wọlé Ṣóyínká ní the war is at our doorstep ẹ̀mọ̀ káwọn yẹn kàwé the war is at our doorstep what do you want me to do now we must mobilize and prepare a gbọ́dọ̀ mobilize Mr. Ọlámilékan mo kí yín bọ̀bọ̀ Chicago òun ló gbọ́dọ̀ jẹ́ the last president a gbọ́dọ̀ tún máa ronú president kankan mọ́ lẹ́yìn bọ̀bọ̀ Chicago nílẹ̀ Yorùbá ni o báwọn nọ́ọ̀tì bá fẹ́ àwọn nọ́ọ̀tì kan náà ti fẹ́ pín báyìí àwọn tó tẹ̀ ń ṣẹlẹ̀ báyìí ẹgbọ́n sókè ẹni tó bá lógún kiri ò ní so mọ́rùn mo ń gbọ́ sà Ìdòwú Michael mo kí ẹ à ń gbọ́ dádì. tó bá mọ bí orí èékánná ẹni gbèmí kàgbákò. oògùn tí ó ń ṣiṣẹ́ fún yẹn ò ní rí kókó garawa. àwọn bàbá àṣà àwọn wòlíì náà máa sọ̀rọ̀ ògùn èèyàn kan wá ní ẹ má ṣoògùn o ẹ má ṣoògùn o
ẹ má di ifá o, ẹ má pe Jésù o, ẹ má di kúnkúṣe o, ogun pa ẹ́ dànù. Torí ogun tó ń bọ̀ kò gbọ́dọ̀ pa wá, ṣàgbọ́dọ̀ prepare. Ó máa wáyé kò ní wáyé ká tẹ̀ prepare. Bàbá mi Benjamin Adumati wọ́n ní it is the enemy among us that are holding us back. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ kò ń ṣe àwọn ẹ̀yin Yorùbá ní ṣẹ̀kọ́lẹ̀ yẹn Oòduà, kò ń ṣe àwọn ọmọ Yorùbá, àwọn olóṣèlú lórí burúkú, àwọn politicians, àwọn ni bí àṣàrólé. Èmi ń fẹ́ sọ̀rọ̀ sọ ni. Ẹ bá lọ gbọ́ program àrólé lánàá, gbogbo yín pátá lẹ máa jẹ breakfast bí ṣe máa filẹ̀ nìyẹn. Bàbá Chicago kí ló sọ sà? Ẹgbọ́n sókè bàbá wòlíì Kàsálí. sápòyà ò ní ìdí kókó garawa. hallelujah. Hallelujah. ọ̀rọ̀ nàìjíríà náà ni wòlíì Kàsálí sọ yìí ó ìdí táwọn èèyàn ṣe ń bínú ohun tó yẹ kí ìjọba ṣe tí wọ́n ṣe. Ṣé ń gbọ́? Àwa ni leaders of tomorrow. Ìyẹn la ti ń gbọ́, kò ní bàjẹ́ fún ẹ bàbá mi Fatai. Wọ́n ní Fulani self said they are going to separate from Nigeria. How can ọmọ Yorùbá máa sọ pé I don't want to go out of Nigeria? Ọmọ Yorùbá láì ṣọmọ Igbo láì ṣọmọ Hausa kí lẹ sọ sà bàbá mi Fápóńdà. You are always saying the truth sir. Ọlọ́run nìkan ló lo truth lọ́wọ́ bọ̀ ní tèmi mọ̀ ni pé a gbọ́dọ̀ prepare. A máa jà níjà. Bó o tẹ̀ mọ́ bọ́ ṣe ń yìnbọn wọn náà lẹ́ẹ̀kan kan wọnú gbó. Má wọnú gbó tó máa jí ẹ lọ ládùúgbò ẹ tẹ̀ máa dẹ́ngẹ́ báyìí máa sùn sílẹ̀ lẹ̀ kọ́ máa ní kí ló ṣe máa kàn prepare. Torí tó bá lọ dé ẹlòmíì tó bá bẹ̀rẹ̀ sí yìnbọn nísìn kò mọ the first tó fẹ́ ṣe. O kí ló rò pé tá a bá wọnú plane tó ṣe máa sọ fún wa pé listen when they are showing you in case the plane yẹn bá máa já wálẹ̀. Tó bá bẹ̀rẹ̀ sí yìnbọn nísìn kí ló rò pé o lè ṣe tó dẹ̀ dira. Kí ni the first thing tó fẹ́ ṣe? Tó bá bẹ̀rẹ̀ sí yìnbọn táwọn olùsìn yẹn dé tó bẹ̀rẹ̀ gbogbogbogbogbò kí ló máa ṣe? Wàá máa sáré kiri pẹ̀lú ìyàwó àtọmọ ẹ̀ ikú pa ẹ́ máa sọ pé kò lè ṣẹlẹ̀ ṣòro pé àwọn gọ́vnà yóò ní sá lọ ni ọba gan nígbà tó ṣẹlẹ̀ rensars wọ́n gbégbá orí omi ni. ẹ pààrọ̀ ǹjọ́ sí ó ní iye ẹ̀dùn tó bá lọ. Okay. All right. ìjọba ní lágbára náà lágbára láwùrà bí wọ́n ní báyìí sẹ̀tẹ́mbà wọ́n ní. bàbá mi Bámidélé ní Ìbà Gani this is the time we need him but he's backing down wọ́n ń ṣọdún Ifá lọ́wọ́. ìyẹn ní 2023. bẹ́ẹ̀ ni sà. nígbà tó yá wọn ló ti bọ́ sí December 1 wọ́n lè kó lulẹ̀. báwo ni December náà bá ní hallelujah. hallelujah o. ìbánárì wa méjì wọ́n gbéra sọ. ẹ ní sùúrù bàbá wòlíì ṣe rí bọ̀bọ̀ Chicago yẹn irọ́ tó wà lórí ẹ̀ ó ju ti Buhari lọ rìfánárì máa ṣiṣẹ́ o rìfánárì Port Harcourt ti rẹ́dí o epo máa já wálẹ̀ o ẹ lọ fọkàn balẹ̀ o gbogbo nǹkan máa lọ lẹ́tùlétò o àṣà àwọn kọ́sítọ̀mù tó máa wọlé lọ gba ráìsì lọ́wọ́ àwọn ọ̀yà ṣé Tinubu ni pírẹ́sídẹ̀ǹtì ṣá torí kò tẹ̀ yé mi bàbá mi Ayọ̀ Fìsáyọ̀ mú kí n ṣá ẹ̀ dá mi lóhùn mo ní ṣaṣọ́ pé Tinubu ni pírẹ́sídẹ̀ǹtì wa ṣaṣọ́ pé Tinubu ni pírẹ́sídẹ̀ǹtì wa because sometimes you wonder I mean àwọn ẹ̀gbọ́n mi kan wà ẹ̀gbọ́n mi tún jẹ́ owó fẹsọ̀ gbogbo wọn mo ṣe ń dúró because this impression pé Tinubu máa gbé wa I'm sure wà lábẹ́ programu gbogbo wọn dákẹ́ ṣe aṣọ pé Tinubu ṣì ní president because àwa ló yẹ ká ní custom àwa ló yẹ ká ní sójà àwa ló yẹ ká ní ọlọ́pàá kátẹ gbádùn ẹ̀fọn ọdún mẹ́rin tó máa fi ṣe ládùúgbò àbí gbà tẹ gbádùn ẹ̀ rárá kí custom máa wọlé lọ bọ́mọ Yorùbá ní láfẹnwá ẹ̀yin dẹ̀ lẹ lóògùn ẹ̀ẹ́dẹ̀mọ́ tẹ máa ṣe fáwọn custom yẹn ẹ jókòó síbẹ̀ yẹn kẹ́ máa bọ́ṣọ ṣùgbọ́n náà Abẹ́òkúta lóògùn wọn bàbá prophet Tibetan ló jẹ́ kémi mọ̀ pé àwọn Abẹ́òkúta ló fi oògùn sóúnjẹ fún òyìnbó tó pa gbogbo wọn dànù níbo lẹ gbé gbogbo oògùn yẹn sí àfi kẹ́ máa fi ṣèkà fúnra yín àfi kẹ́ máa fi ṣèkà oògùn kà nìkan lẹ ní àwọn custom yẹn bọ́ ṣe dé yẹn ẹ kọ́ nìkan jókòó ẹ̀yin ìyá yẹn tẹ́ pé oh my I don't even understand báwo lọmọ Yorùbá báwo la ṣe okay àìtí kúrò ní Nàìjíríà ṣé ẹ kọ́ máa fìyà jẹ yín mò ń béèrè ní o àìtí kúrò rẹ̀ ní official mo kí yín àìtí kúrò nínú Nàìjíríà ṣó jẹ́ kọ́ máa fìyà jẹ wá torí kò jẹ́ kíyà jẹ wá expectation wa ni pé nígbà tí Tinubu ti débẹ̀ o kò jẹ́ kíyà jẹ wá bàbá mi Favour Àyìnlá sọ pé I wonder why Ìbà has been docile wọ́n fẹ́ gba contract ẹ̀yin ògbé ẹ̀ka paper last week ni
ìbá náà wọ́n fẹ́ kí Tinubu fún àwọn ní security káwọn lè wọnú igbó lọ kọ́ lọ bá Fúlàní bọ̀ wọ́n fẹ́ gbọ́tọ́ra ẹ mọ̀ pé Aláàfin ti wàjà bàbá tó dẹ̀ máa ṣígun fún wọn nìyẹn. So now wọ́n nídi Tinubu náà nísìn kó fún wọn ní contract kò rọ̀ fi ṣe lásán, wọ́n nídi owó lọ́ fi ṣe security mú kí ọgbà ọmọ AOPC. So ibà ọ̀dẹ̀ fẹ́ ká sọ wọ́n dọ̀tí torí wọn náà wá Yorùbá ò ṣe jà Yorùbá ò ṣe jà àṣẹ gbèjà Yorùbá so wọ́n ń ṣọdún fa lọ́wọ́ àwọn ìtìrà ayé tiwa nísìn ẹ bá ń kíba o wọ́n ń ṣọdún fa lọ́wọ́. ẹgbọ́n sókè bàbá wòlíì Kàsálí jà ẹ̀ka gbọ́n tẹ́ ń sọ kí lẹ sọ dádì. gbéra sọ January báyìí kámọ̀ ìjọ kámọ̀ iyọ̀ ni olùlẹ̀. Bàbá yìí náà tún sọ pé òtún ní oh my God bàbá wòlíì Kàsálí yìí náà sọ pé ó lulẹ̀ lẹ́nu yín dádì èmi kọ́ mo sọ o kí lẹ sọ Mr. Ọládélé Afọlábí àròlé Odùduwà ní we the Yoruba do not benefit from Tinubu presidency ó ní ọdún kan ṣe ní ká ṣe sùúrù a máa benefit ní next year ṣẹ̀rántí pọ̀ ti kó 2.5 billion kan fún tí ó yá lọ́wọ́ World Bank dẹ̀ ní ó gbọ́dọ̀ fún àwọn aráàlú lówó yẹn but àwa Yorùbá lè ká gbádùn Tinubu jù ṣe ló dàbí pàtẹ́ mọ̀ pé Tinubu wà níbẹ̀ ṣe mọ̀ pé nísìnyí ẹ̀ ká rí bẹ́tà kò ń ṣe no a máa wọ́pọ̀ sọ́dọ̀ ara wa mo lè hate Tinubu mo dẹ̀ hate ẹ̀ mo sọ pé Tinubu táǹtẹ̀ ká gbádùn ẹ̀ lélẹ̀ gbogbo àwọn ọba tí yà ń jẹ yẹn kó pọ́ǹpù owó fún wọn káwọn ọba yẹn pọ́ǹpù owó síta kó sọ fáwọn governors bóyá a máa jalè díẹ̀díẹ̀ o a máa fẹ́ wọlé nígbà yìí o máa pọ́ǹpù owó fún yín allocation tá a bá gbé síta ìta máa fẹ́yìn lọ́tọ̀ bẹ́ẹ̀ ló ti yẹ kó rí Buhari ṣe jù bẹ́ẹ̀ lọ fáwọn tiwọn ṣe nìyà wa ń jẹ gbogbo wa ṣá ìyà wa ń jẹ gbogbo wa àtẹni tó jẹ́ Libra àtẹni conservative Adéyínká grandson nísẹ́nu ẹ ti wọ wẹ̀ẹ́ kò lè sọ̀rọ̀ báyìí kò lè gbóhùn sí máìkì mọ́ Adéyínká grandson ò lè gbóhùn sí máìkì mọ́ ṣèbó ń bú mi ní ó ń bú ìmọ̀ àti gbowó ṣèbí Tinubu ti débẹ̀ ẹ bá mi bí brother mi Adéyínká grandson pé ṣèbí Tinubu ti débẹ̀ kí ló tún ṣẹlẹ̀ báyìí kí ló ṣẹlẹ̀ tí Tinubu ò fún yín ní restructure regionalism ṣèbí Tinubu ti débẹ̀ mo rí ìyá mi comfort ológun jà àwọn tó dẹ̀ máa ń fún mi lówó dáadáa àròlé ìwọ fún mi lówó rí o kí ló ṣẹlẹ̀ brother mi send check yín o ṣe ìgbowó oṣù ni mo kí n lẹ́ẹ̀kan sí o Tinubu wà lórí oyè kí Yorùbá má tẹ̀ mọ̀ pé Tinubu bẹ lórí oyè ká tẹ̀ jàǹfààní ẹ̀ Nàìjíríà ò tí ì pín náà bó kí ló dé tá a jàǹfààní Tinubu ìyẹn mo ṣe ń sọ Yorùbá mo fẹ́ káwọn ọmọ Ìgbò gbọ́ ni o ká jàǹfààní Tinubu náà security àjàǹfààní ẹ̀ economy àjàǹfààní ẹ̀ Mr. Ọlámilékan ní lórí irọ́ ní Gani Adams ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o orúkọ yín mo dá o kò ń ṣe Kóìkì ló sọ mo kọ̀ ká síta ni o ibà náà wọn ò kì í jà 21st century ọ̀rọ̀ ẹni tó máa dẹ́ ṣígun fún bàbá yìí nísìnyí ó dìgbà tá a bá tún yan Aláàfin mi Ṣèyí Mákindé má fún wa ní Fúlàní Aláàfin o ẹ má dá wàhálà lẹ̀ sílẹ̀ Yorùbá o bàbá kan tó ní ń pínwó káàkiri tó yẹ pé wọ́n ní Fúlàní ni bàbá ẹ̀ àfẹ́ wàhálà nílẹ̀ Yorùbá o kí lẹ sọ Mr. Fatunbi Ṣọlá ẹni Yorùbá nation la fẹ́ bọ̀bọ̀bọ̀ Chicago náà wọ́n fẹ́ Yorùbá nation ẹ̀yin tẹ́ máa ń kọ Yorùbá ẹ̀ má yẹ kéyìn mi lọ ká láàárọ̀ yìí o Mr. Adéoyè ní Kóìkì mo ti sọ pé mo sọ wípé tí a bá Kóìkì mo ti sọ wípé tó bá dé ojú ṣúṣú ìkèwò ní ṣúṣú tíyàn bá lọ́tọ́ ilé bá fẹ́ yá àgbẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa là mọ́lẹ̀ àwa táwa lábúrò máa ń láì ká là nǹkan mọ́lẹ̀ bá fẹ́ lọ́tọ́ ilé tìdí sí ìdí mi máa àárín méjì yẹn á ṣí díẹ̀ ìgbẹ́ yẹn á jáde ó wá depend lórí ìgbẹ́ tó bá fẹ́ yà ìgbẹ́ worowóró wà ìgbẹ́ ṣírúṣírú wà ìgbẹ́ àwọn ìgbẹ́ kan wà tíyàn bá dé Nàìjíríà ìgbẹ́ running stomach gbogbo akọ́ máa fọ́ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ àwa dé Pampers fún bọ̀bọ̀ Chicago àtẹ ẹ mọ̀ pé Tinubu ni president lọ́wọ́lọ́wọ́ kí ló dé ọmọ Yorùbá ó dá àbá Tinubu jà ẹ bá wa bẹ̀ Ṣèyí Tinubu abẹ́ bàbá ẹ à ń bẹ bàbá ẹ nísìnyí àbájá mọ́ àlébi ń pa àwọn èèyàn kí lẹ sọ ẹni lórí raw government ní Nàìjíríà ẹ á ti mọ̀ yẹn tẹ́lẹ̀ àníkọ́ àtẹ̀ gbádùn Tinubu ká tó pín Koiki where do you want me to send the account UK ní kẹ́ send ẹ̀ sí mo ní ìdánwò ní UK Nàìjíríà yẹn ẹ jẹ́ ká fi Nàìjíríà sílẹ̀ àwọn tèmi kí ló ń ṣẹlẹ̀ gangan bọ̀bọ̀ Chicago ó dá àbá Tinubu jà máa wá Yorùbá nation àbájá but ebi ń pa àwọn èèyàn nílé ebi o kí ló sọ Gani
ẹlẹ́mi ni the best ẹ má tàn mí tí DSS bá gbé mi ní sẹ́yìn ní mi ni the best o. Koiki, please tell them Yoruba have been sold níbo lọ́ọ́ ta sí báyìí China èmi ò fẹ́ sọ̀rọ̀ kíní kan tó bá àwọn China kó má da plane padà má kó dá padà àní Nàìjíríà ti pín gbogbo tó kù a sì ń play chess card ni gbogbo àjọ ń play chess card kódà àwọn Haúsá gan fẹ́ pín Nàìjíríà bàbá wo lè gbóhùn sókè sá. nígbà tó yá o wọ́n ní pẹ̀lú ògùn Ọlọ́run ilé epo pọnpọ Dangote. tó bá ti ń pọ Ọlọ́run yẹn ṣe rántí pé ó lè Gbajabiamila Froster l'Amẹ́ríkà ó ní Almighty Allah mò ń bọ̀ ó yà ń pọ̀ wà nínú ilé yìí ẹ rántí fídíò yẹn may Almighty Allah we give President Tinubu he will let him make it ṣe rántí fídíò yẹn orí láptọ̀pù náà ló wà ìyẹn mo ṣe gbé jáde alien wẹ̀ yẹn ló lè gba òun wọlé ibo ni chief of staff wà o chief of staff Mr. Koiki díẹ̀ ni ti Fúlàní àwa Yorùbá leaders ní parọ́ mọ́ mi Sherifat Agbabiaka díẹ̀ mo lo àlọ́ ìtò má lọ fi owó sínú ọlọ́mí o àrólé Odùduwà ẹ pè mí o ẹ ní nọ́mbà mi o ẹ fi owó sínú ibi tó yẹ ká àkáǹtì lọ ní o àwọn tí mi dẹ̀ ti sùn máa pè fún yín later but a ní nọ́mbà ara wa náà ẹ̀yin ẹ pè lẹ́yìn kí n fún yín lákáǹtì gidi ṣe rántí tí Fẹ́mi Gbajabiamila gbogbo sùúrù ṣé tèrè àwọn tó wà ní Sùúrùlérè ibi tí Fẹ́mi Gbajabiamila wà kò jẹ́ kí a máa jẹ yín lọ́wọ́ ẹ pè mí lẹ́yìn ètò no ṣé ẹ̀ṣẹ̀ ni pé kaná tún fẹ́ gbádùn Tinubu torí pé àdìbò fún àmọ́ pé àwọn ọmọ Biafra ò dìbò fún Yorùbá nation náà ò dìbò fún ṣé ìtorí ẹ̀ ló ṣe ń fìyà jẹ wá ṣé ìtorí ẹ̀ ni Tinubu ṣe ń fìyà jẹ gbogbo wa okòrè àlè lọ economy wọ́n tún wọlé lọ sí Láfẹ́nwá wọ́n lọ ń gba ìrẹsì lọ́wọ́ àwọn ìyá yẹn kò jẹ́ kó rí bẹ́ẹ̀ ó dà pọ̀ òun lélẹ̀ Fẹ́mi Gbajabiamila kí ló sọ. The weight of Nigeria is not weight that any normal ordinary human being can carry. Ẹni sùúrù ó ní the weight of Nigeria it is not a weight that any ordinary human being can carry okay so kí ló máa ṣẹlẹ̀. Except with the Almighty Allah bàbá ìwà ń sàn kankan níbí báyìí kí lẹ sọ Sàdádì bàbá Wòlíì Kàsálí kí lẹ sọ jẹun fast forward ẹ̀sẹ̀ ó yá ẹgbọ́n sókè sá. lọ sí ó ní iye ẹ̀kọ́ tó bá lọ. okay. all right. ìjọba ní lágbára ọlọ́lágbára láwùrà bí wọ́n ní báyìí September wọ́n ní ká retí ìyípadà. ṣe ti rí pé rán ni Benjamin alasọ bàbá Wòlíì Kàsálí ní tó bá ti ń pe Ọlọ́run tó ń pe Ọlọ́run ẹ yàgò fún wọn bọ̀bọ̀ Chicago èmi ló kàn kí ló dé tẹ́bi ń pa gbogbo ilẹ̀ Yorùbá kí ló dé tó ń fi ibi pa wá ó dá àìtí pín bọ̀ kí ló dé tó ń fi ibi pa wá ṣé ebi gbọ́dọ̀ máa pa wá ni ìyẹn lọmọ Yorùbá wá ní Buhari gbé lọ́ọ̀fù lọ Buhari tó pa ọmọ Yorùbá 29,000 wọn ó ti gbé lọ́ọ̀fù lọ kí la máa sọ pẹ̀lú ti Tinubu báyìí o. ìyẹn ní 2023. okay. nígbà tó yá wọn ló ti bọ́ sí December 1 wọ́n lè kó lẹ̀ pàṣẹ ní December náà tá ní hallelujah. ẹni sùn talélé tó ń sọ pé Mr. Remi Oseni nbọlẹ ti ẹsẹ darapọ̀ mọ́ wa ní Sàdádì ẹni do you think it is easy for separation so it is easy to stay together as well ẹni is it easy to separate ṣé ó easy náà pé ká wà together ẹ̀yin bàbá yìí ẹni ṣọ́ra yín pẹ̀lú àwọn comment àgbàlagbà dẹ̀ ní dádì i'm sure pé gbogbo ẹni tó bí ní 1950 nìyẹn èyí lè máa sọ fún wa nísìnyí pé ṣé ó easy láti separate ṣé ó wá easy náà ká wà together ìkọ́kọ́ la máa mú ni mo dẹ̀ tí bùn yín mo sì ń béèrè ọ̀rọ̀ ní dádì o torí mo mọ̀ pé tá a bá ní ká wọ ọjọ́ orí yín sà ọmọ 1950 ló máa jẹ́ ẹ sọ fún mi pé is it easy to separate ṣé ó wá easy náà ká wà together ìbéèrè ni o a sì ń béèrè ọ̀rọ̀ ni o torí à ń pẹ́ nífẹ̀ẹ́ Tinubu àbí ṣé ẹ̀yin ni granddaddy Tinubu tí bàbá kí tó lè fi sọ pé ká separate yẹn tó bá yẹ pé ròyìn náà bá wa sọ fáwọn members yín tẹjọ́ ń ṣe club tẹjọ́ ń ṣe kinní pé ó yẹ kí Yorùbá ti ṣé ibi tí Yorùbá wà ló yẹ kó wà lẹ́ni dádì
ṣébi tẹ àti ìbúyàn akàn sọ̀rọ̀ ni o ẹ dẹ̀ rí pé ọmọlúàbí ni mí ṣébi tẹ ṣé torí pé kò easy láti separate sí ká wà ní Nàìjíríà kébí máa pa wá kíyà máa jẹ wá tó bá yẹ pé gbogbo ẹ̀yin náà bá fọwọ́ sí àti rìn jù báyìí lọ bọ̀ torí pé ẹ ṣì ń dúró kí àwọn bàbá Adébóyè sọ fún yín ẹ ṣì ń dúró kí àwọn ṣífù máa nǹkan sọ fún yín ẹ̀wí ẹ̀rẹ̀ ń dúró dé kí àwọn international community gbogbo yín pátá kò ń ṣẹ̀yìn dádì o la máa forí yín fàgbọ́n mo sọ pé yín o gbogbo yín pátá ẹ̀yin bàbá òfò ẹ̀yin bàbá tẹ́ ẹ̀ fẹ́ yẹ ká lọ gbogbo yín la máa forí yín fàgbọ́n pẹ̀lú bọ̀bọ̀ Chicago